Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o, má jẹ́ nìkan ṣayé mi ò káyà. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Alájà Rúkẹ́yàt Aláwìyé Bàṣírì lò. Ṣé ti gbọ́npa ẹ̀ nípa Bísí Ológe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tùlọ́sì. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín, nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bísí Ológe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bísí Ológe, they are the best. Love you. Àìmọye nǹkan là á máa ń gbàgbé gẹ́gẹ́ bí èèyàn. Ṣùgbọ́n àwọn bùkátà kan wà tá a gbọ́dọ̀ gbàgbé. Ẹ̀dá yòówù tó bá gbàgbé rẹ̀, ó gbàgbé pé òun ó pàdé Ọlọ́run. Àwọn nǹkan kan wà tá a bá ilé gbàgbé, ṣètánì ló gbà wá lágbé. Àfi ká múra láti ṣe a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Tá a bá ṣe gbọ́dọ̀ yìí yóò ṣe mọ̀ àṣetánì fún wa. Lẹ́yìn wá ní fọ̀rọ̀ mẹ́. Gbogbo ohun tí ń bẹ láyé tọ́lọ́run ni kò wá sí tí ò ní tán àfọlọ́run tó ní gbogbo nǹkan kullu shay'in fani illa Allahul baqi ahadu samadu láyọ̀ mọ̀tò abada. Gbogbo nǹkan ní tiẹ̀ tí ó bá ṣùgbọ́n tiẹ̀ tí ò ní bá Ọlọ́run. Wọ́n wá ní tó bá di ìgbẹ̀yìn ayé bí ọmọ ènìyàn ó ti máa gbàgbé nǹkan tó wà important ni wọ́n máa gbàgbé. Èyí tí ò tiẹ̀ wá wá important rárá kò ní kó lẹ́nu wa. Ta ló gbàgbé nínú wa àti ṣàdúrà pé kò wọ́n lówó? Ta ló gbàgbé nínú wa ká bẹ́ẹ̀ tẹ̀sí wọn ṣàdúrà o? Ìtẹ̀ wà lọ́ọ́ ti sọ pé Ọlọ́run kí ó dà fún mi. Ọlọ́run kí ẹ kọ́lé. Sáárì nínú wa tí máa ń gbàgbé irú àdúrà bẹ́ẹ̀ bí máa ń ṣàdúrà. Ṣùgbọ́n mélòó nínú wa lọ sọ pé Ọlọ́run o aláàbìtẹ́ náà yìí mo fẹ́ wọ̀. Hadisi Ànábì Muhammad. Ohun tí ẹ̀mí yóò máa fò nípa ẹ̀sìn yín kò yẹ kẹ́mi yóò fò ṣùgbọ́n èso gbàjọba wọ́n nìkan tẹ́ máa gbàgbé tẹ́mi yóò ní lọ bẹ̀ wọ́n níbi ẹ̀sìn yín. Wọ́n ní nǹkan méjì ní àmánà. Wọ́n ní àkọ́kọ́ gbogbo yóò máa gbàgbé ẹni àdéhùn ẹni kájọ sọ̀rọ̀ kápá bẹ́ẹ̀ kò ní sí ọmọlúwàbí mọ́ nípasẹ̀ wípé kò ní sí ẹni tí ó ní àmánà mọ́ kò ní sẹ́ni tí ó lódodo mọ́ kò ní sẹ́ni tí ó lóòótọ́ mọ́. Àmánàtu ká ní àmánà bá kò ní tọwọ́ mi bàjẹ́ kò sí ẹni tó lè bá kájẹ́ ní ìdólówó. Àwọn tó fi síwájú wa ogún jà wọ́n ìyà jẹ wọ́n torí pé wọ́n compromise torí pé wọ́n dọwọ́rú torí pé wọ́n ò ṣe jàmbá. Ìsìlámù yìí wá ní ìwé ìpẹ̀lẹ́hàkà. Ìlú ti ìlànà bọ́. Kí òdodo lè múlẹ̀ kí irọ́ àti àìdá ó lè parẹ́. Kó wá ní nǹkan tí Mùsùlùmí ọmọ gbàgbé tó bá dọjọ́ alẹ́ àmánàtu. Mùsùlùmí ọmọ gbàgbé àdéhùn Mùsùlùmí ọmọ gbàgbé òdodo ọ̀rọ̀. Wà á kírun àṣọlá. Gbogbo Mùsùlùmí ọmọ gbàgbé wọn wọ́n tó wá ti wípé Mùsùlùmí ọ̀rẹ́ ti wọ́n mọ́ ọjọ́ ayé ń dalẹ̀ lọ́nu. Òṣìṣẹ́ àgbègbè ní Táíwò Adébáyọ̀ ẹ̀kú àṣeyẹ. Ẹ̀sìn yóò dá yóò mọ̀ yẹn yóò ti láyé. Gbogbo ẹgbẹ́ wọn wà sí wọ́n tó bá nígbà yáyé nǹkan mẹ́ta ní nǹkan méjìlá àmọ́ gbàgbé àmọ́ náà kò ní sí ọmọlúwàbí mọ́. Kí ló dé lò ó lọ́mọlúwàbí yóò bá ní ká sọ̀rọ̀ ká bá a bẹ́ẹ̀ ní iye ọmọ èèyàn ní iye ọmọlúwàbí. Mélòó nínú wa ní sọ̀rọ̀ tí ń bá a bẹ́ẹ̀? Mélòó nínú wa lọ́jọ́ pé wá sí ti ń ṣe òun náà ń lò ó? Mélòó nínú wa lọ́jọ́ pé owó kan táyé pè é ní jẹ́? Ọ̀pọ̀lọpọ̀ jọ ẹni rẹ ni kì í ṣe ẹni rẹ. Wọ́n ní tó bá dòpin ayé ọmọlúwàbí ọ̀tá lára kálukú ẹlẹ́ẹ̀kejì gbogbo wọn máa kọ ìrúnlẹ̀ díẹ̀díẹ̀. Ẹja kó àwọn ọmọ wa lẹ́sìn láfọ́ọ̀kù bẹ́ẹ̀ náà lómi wọ̀ káfí ìlà àṣọ̀rọ̀. Kò sí ọ̀tọ̀ láàrin kèfèrí àti mùsùlùmí ìrun nìyàtọ̀ wa bí wọn mùsùlùmí ọ̀bá kí wọn ò yàtọ̀ sí kèfèrí. Mélòó mùsùlùmí nílẹ̀ yìí lónìí ní ìrun ká lára? Mélòó nínú wa ni òkìrun nínú rẹ̀ bàjẹ́? Kúlẹ̀ lómi ò ti ẹ̀rẹ́ ti gbé ìrun lásìkò ẹ̀ lómi ètí ẹ̀rẹ́ ti gbé ìrun bẹ̀. Wọ́n tọ́lá dòpin ayé ọmọlúwàbí ọ̀kan lára kálukú. Ẹ̀ẹ́dẹ́bì kò sẹ́ni tí ọ̀rẹ́ ti gbé àsìkò orun tó ẹja dìde o. Ẹni ọba rẹ ti gan ìrẹ̀wẹ̀sì ọkàn òní yóò dìde. Gbogbo ohun tá a bá máa gbélé ayé ṣe ẹja jẹ́ kọ́jẹ́ tòótọ́. Òtítọ́ lọ́lọ́run
ọba ti jẹ́ tòtítọ́ òfò ni asán ni òdodo ni kẹ́ ẹ dì mú ayọ̀bá kan. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم. Ibi àti wọ́n ti àdísí pé irun ti bọ́ lọ́wọ́ wa. 50% mùsùlùmí ló ní ìrun ò ṣe déédéé. Bẹ́ẹ̀ bá bí ẹlòmíì gbẹ́gbẹ́ tó kírun tó fi ọ̀rọ̀ sẹ́yìn náà ni ọ̀rọ̀ owó inú àwẹ̀ làwà yìí àyè ẹ̀kọ́ làwà yìí tẹ́ gbọ́dọ̀ máa gbọ́ ni kí mùsùlùmí ó lọ mú ìrun kíkí ló kúkú dùn. Àyè kírun ni sí ọwọ́ rẹ fi ń dọ̀tí. Àlùkùránì ní ẹni yóò ti ń bá kírun ẹ̀ẹ́rí ìrun kíkí. Téèyàn bá kírun dáadáa ìrun máa ń gba ìwà burúkú kúrò lọ́wọ́ yàn. Gbogbo ohun tó ń ṣe tí wọn náà lọ́kà bí òde láì kíkí ní ẹ̀bọ̀n ó máa ń kùn mí ni. Tó o bá dín kírun kò ní kùn ọmọ. Gbogbo ìwà burúkú tẹ̀dá bá wù tí ọ̀bá ní solúsàn sí. Kódà téèyàn bá ń kọ́ ọ lé tí ń bá kírun dáadáa kò ní tọ̀ ní mọ́. Irun kíkí gbogbo tí ò ṣe é rí mọ́ èèyàn pátá tó o bá ti kí wọ́n ní irun yẹn ó máa há kú. Ẹ mú irun kíkí ló kúkú dùn. Ànábì ò pé aná èèyàn tí ọba lọ hájì. Ànábì ò pé ká ná èèyàn tí ọba ṣe sàárà. Ọlọ́run ló ní àná ó sì ná. Ànábì wá ní báwọn ọmọ yín bá ti kọ́ ọmọ ọdún méje ẹ̀sọ́ di túláàsì kẹjọ máa kírun. Tí irun kíkí ọba rọ̀ ọlọ́run tó yẹ kọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ já wọn lẹ́gbàá. Irun kíkí ẹ ṣe ohun tí mùsùlùmí ó sọ pé ẹ já filẹ̀ náà. Irun kíkí gan ní Islam. Mo ti gbogbo ẹ̀yàn ọ̀rẹ́ ìjà wọlé ẹ̀mí ìjàpá gbogbo èyí tẹ́ wọ́n yàtọ̀ aláìlá ọlọ́run pẹ̀lú ìlú ọ̀rẹ́ olúwa mi ní sọ fún yín pé ọlọ́run ní èyí tẹ́ nígbàgbọ́ nínú ẹ̀mí ọlọ́run ẹ máa tẹ̀ kọ̀kọ̀ fẹ́mi ọlọ́run ẹ máa forí kalẹ̀ fẹ́mi ọlọ́run kò sí òní dẹ́bẹ̀ ìlú ẹ sọ ìrun kíkí dọ̀rọ̀ yẹn. Wàá bí dùn ọ̀bàkùn ẹ máa sin ọlọ́run yìí ẹ máa sin ọlọ́run yìí ẹ máa sin ọlọ́run yìí. وفعلوا الخير لعلكم تفلحون. فليعبدوا رب هذا البيت. ẹ jẹ́ aṣọ ìrun kíkí di ọ̀rọ̀ yẹn kò sí tẹ̀sùbá tó lè gbé ìrun ẹ̀tẹ̀ ní kò sí sàdákà tó lè gbé ìrun ẹ̀tẹ̀ ní ìrun náà ló lè gbérun. ẹ kí ni káwá tó bá ti sá ìrun rẹ ìrun ló lè gbérun. agbẹ́rin ò lè gbé pépà ìrìn ní gbé. Kí gbogbo àwọn mùsùlùmí ń túra wá ṣe ẹ bá jẹ́ aṣọ ìrun kíkí di ogún àwọn arúgbó. Nígbà àwọn ìyá wa ni wọ́n ráyè ẹ̀ka wọn ti dàgbà àwọn bàbá ni wọ́n ráyè bá àwọn ọlọ́ọ̀bì kankan mọ́. Rárá ẹ túra yín ṣe wọ́n ń pè yín lọ́wọ́ wọn ò pè yín ní kírunkírun kò tó ń téèyàn fi sakọ́. Wọ́n ń pè yín lónípò wọn à pè yín ní kírunkírun kì í ṣe ohun tó gbọdọ̀ wúrù yẹn lórí. Èrò káwọn wá dúdú wá dúdú. Ẹ máa sin ọlọ́run ẹ dákun mọ̀ ń bẹ̀ wá ní irun kíkí náà lè sọ mùsùlùmí Ànábì sallallahu alaihi wasallam nígbà tí ó ṣàpèjúwe fún wa ó ní mùsùlùmí tí ń bá kírun ó dàbí kìnìún ààyè mùsùlùmí tí kì í bá kírun kìnìún lòun náà o ṣùgbọ́n dàbí kìnìún tí wọ́n yà sílẹ̀ ẹlẹ̀ ọmọ kékeré lásán lè fẹsẹ̀ paárẹ́ kò sí aburú tí ò lè ṣe ọ́tọ̀ ní bá kírun ọlọ́run sì ń gbèjà ni alágbára ni kọ̀sára tí ì dá o ṣùgbọ́n ìrò kíkí ló dúró pé mùsùlùmí wa alùpùpù wa ni. wàjà ìlú bílẹ̀ àpọ̀jẹ́ àdì wàjì bàbá kún. olúwa ni wàjà ìlú. bílẹ̀ àpọ̀jẹ́ àdì. ẹ máa ṣègbìyànjú sẹ́ńtúrọ̀ lèmi ọlọ́run àkọ́jẹ́ àdì yìí ẹjọ́ jẹ́ tòótọ́ ṣé gbogbo ohun tá à ń ṣe lónìí ló jẹ́ tòótọ́ ṣé gbogbo ohun tá à ń sọ lónìí ló jẹ́ tòótọ́ ṣé gbogbo ìwà tá à ń wù lónìí ló jẹ́ tòótọ́ ṣé gbogbo ìṣe tá à ń ṣe lónìí ló jẹ́ ti tòtítọ́ kódà lómi tó ń kírun yẹn nítorí akọni wailun lil musallin. alladhina hum an salatihim sahun alladhina hum yura'un. ẹlòmí kírun tó ń sakọ ìwé oníwo gbogbo tẹ́ bá ṣe ṣe fọlọ́ ẹni tó bá ṣe sàrà kó ṣe fọlọ́ ẹni tó bá kírun kó kí fọlọ́ ẹni tó bá ka Kùránì kó ka fọlọ́ ẹni tó bá lọ hajj kó lọ fọlọ́ ẹni tó bá ṣe Ramadan lẹ́tọ̀ kó ṣe fọlọ́ Ramadan lẹ́tọ̀ ti tajà tẹ̀rẹ̀ o.
Ramadan lecture àwẹ̀ nílẹ̀ yìí ó ti di competition ó ti di nǹkan akọ àdúgbò o ìsìlámù ló dàgbà débẹ̀ o ìsájà àlẹ́sùn lọ́ọ̀rí wọ́n kọ́ wọ́ọ̀rọ̀ ìtẹ̀nẹ́sà ìkùnúnà ìdúnà àdúgbò àdéhùn ọlọ́run lọ́sẹ̀ o ṣùgbọ́n gbogbo ohun tó bá jẹ́ pé akọlẹ̀ yẹn fi ṣe kò ní gbà ládá o. Ramadan lecture alákọ̀ ti fẹ́ pọ̀ torí jìnnà lọ o. Ramadan lecture oní mẹ́kọ̀ọ̀bù lẹ́ ń ṣe onínú àwẹ̀ mẹ́kọ̀ọ̀bù ló tó yí báwo ló ṣe ṣàlù alákírun. Ìyá tó gba wá sí bàbá tó gba wá sí oní dreadlock. Sẹ́wọ̀n ìlàgbọ̀dọ̀ máa bá lọ dáadáa lẹ́ ń ṣe o ṣùgbọ́n tí ẹ̀mí bí Ọlọ́run san mí lẹ́sàn àbí kí wọ́n lè kàn bí àwọn ìgbésẹ̀ ẹ̀gbọ́n Ramadan lecture alájà kìíní ó ju ti alájà tàbẹ̀dọ̀ lọ ẹjẹ́ àfi ẹ̀san wa sọ́dọ̀ Ọlọ́run ní ẹ ṣe nǹkan fún mi. Àpòjì àdì. Ẹ ṣe fún mi láì wẹ̀yìn wò ẹ ṣe fún mi láì retí kí làwọn èèyàn ó wí láì retí kí làwọn èèyàn ó sọ. Wọ́n ní bàbá kún wọ́n máa jà lálẹ́ níbi ní àjì. إبراهيم وسماكم المسلمين من قبل يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم ẹ̀sìn dàbí ọkọ̀ ni ìwà rere ní táyà tẹ́ kó sí lẹ́sẹ̀ ẹ̀sìn ni wọ́n fi mọ̀ ọ́n òfòtítọ́ ẹni wọn òfòtítọ́ ọ̀rọ̀ mọ́ ẹ̀ ìrun kíkí ni wọ́n fi mọ̀ ẹ́ àlóyìn rẹ tó dúdú ó sì tó gbogbo ìyàwó aládùúgbò wọ́n fọ ẹnu kéè. wọ́n fọ àlùlẹ̀ gbẹ̀rẹ̀. ọlọ́run bẹ́ẹ̀ bá ṣẹ̀sìn dáadáa ẹ̀sìn dáadáa ẹ̀tún ẹ̀sìn lẹ́sẹ̀ ẹ̀tún àsìkò fún ẹnu kéè ẹ̀jẹ̀ olóore ẹ̀mẹ́tì ọ̀dájú òun kí wọ́n fa òròyìn rẹ ọ̀ ń lọ ájì ẹlòmí ìyàwó rẹ fẹmi máa ń tún lọ ẹtì lọ ọbẹ olówó owó tí ó tó ìyàwó àtàwọn ọmọ ẹgbẹ́ kò tó ní fi kalẹ̀ ọlọ́ọ̀ni tẹ ẹ bá sì ní dúdú ẹ ọ̀fọ̀ alùkẹ́yì ẹ fi dáadáa kú ẹ̀sìn tẹ ẹnu mọ́tò tó gbádùn ní iṣẹ́ ẹrẹ́ epo àti ọ́ìlì àwọn tó di ẹ̀sìn mú nínú wa ní sí òun ṣe ẹrẹ́ máa mọ́ àwọn kan kéékèèké tó lè fa ìbùkọ́ tó lè fa ìbàjẹ́ sínú ẹ̀sìn èèyàn àmójútó. Ànábì Muhammad ìtọ́nà àwọn sábà wọn bá Ànábì pé Ànábì máa ń ṣàdúrà méjì Ànábì máa wá tààrùn níbi ẹ̀ṣẹ̀ àti gbèsè. Ó wá lọ bí Ànábì sallallahu ta'ala alayhi wa sallam. Anna Rasulullahi sallallahu alayhi wa sallam yukithiru ta'awwazu lè máa gẹ̀rọ mí wà lè máa bá mi. wọ́n lọ débi máa ṣe àdúrà ní nǹkan méjì dáadáa àdébí máa gbọ́ Ọlọ́run làwọn ibi ẹ̀ṣẹ̀ làwọn ibi gbèsè. wàbí lálẹ́ ya Rasulullahi. nígbà tẹ́tù àyè wa pọ̀ táwọn ibi máa ṣe ìkànnì àwọn sàbẹ̀ wa bí àdébí léèrè. ìnáta tó ti fi rota àwọn sàmì náà lè máa gẹ̀rọ mí wà lè máa bá mi. àdúrà yín pọ̀ lérí kẹ́lọ́ wọn là yín ibi gbèsè àti ẹ̀ṣẹ̀. Faqala nabiyyu. kí ló fà àdébí lè sọ bí ẹ̀fọ́. inna rajula idha karima haddatha wa kadhaba wa wa'ada wa khalafa. àdébí yóò rí gbèsè kò sẹ́ni tí ó jẹ gbèsè tí ò ní parọ́ ọ̀rọ̀ gbèsè dàbí ẹni tí ó yàlè ni ẹni tí ó yàlè ó parọ́ àyáyọ̀ dání yáyọ̀ mọ́nádà. gbọ́dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n ò bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lóró òkè àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta téńté orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọ́n ní ẹja lónìí bó kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi.